bó bá jẹ́ ti ẹ̀sùn fífi ipá bọ́mọdé lò pọ̀ gbére lẹ́wọ̀n rẹ̀ o. àwọn ìjìyà tuntun tí ilé asòfin àgbà buwọ́lù rèé o. ẹ̀sùn mọ́ bí ẹ wá gbọ́. ilé-ìgbìmọ̀ asòfin àgbà orílẹ̀-èdè nàìjíríà ti buwọ́lù ìjìyà ẹ̀wọ̀n gbére tí kò ní sísan owó ìtanràn nínú fún ẹnikẹ́ni tó bá jẹ̀bi ẹ̀sùn fífipá bá ọmọdé lò pọ̀. ìgbésẹ̀ náà wáyé láti gbógun ti ìwà ìfipábá ọmọdé lò pọ̀ tó ń wọ́pọ̀ báyìí ní nàìjíríà. ìkéde yìí wáyé lásìkò ìjókòó ilé níbi tí ààrẹ ilé-ìgbìmọ̀ asòfin àgbà Godswin Akpabio ti ṣàlàyé pé ìyàtọ̀ wà láàrin ìwà fífipá bá obìnrin lò pọ̀ àti fífipá bá ọmọdé lò pọ̀. ìgbésẹ̀ yìí wà lára àwọn àtúnṣe tí ilé ìgbìmọ̀ asòfin àgbà ń ṣe sáwọn òfin lórí ìwà ọ̀daràn èyí tí ilé aṣojúṣòfin náà ṣiṣẹ́ lé lórí. bákan náà sẹ́nẹ́tọ̀ ọ̀pẹ́yẹmí bámidélé tó léwájú níbi ìjíròrò náà sọ pé àtúnṣe òfin yìí yóò fòpin sí ìwà ìdẹ́yẹsí nínú ìgbẹ́jọ́ ìfipábánilòpọ̀. ẹni tó bá fipá já àbálẹ̀ èèyàn tí wọ́n ń dájọ́ ẹ̀wọ̀n ọdún 5 fún tẹ́lẹ̀ yóò máa gba ìdájọ́ ẹ̀wọ̀n gbére báyìí ni o. ààrẹ ilé ní ẹ̀sùn tó bá ti jẹ mọ́ ọmọdé nílò ìjìyà ńlá o. fífipá bá ọmọdé lò pọ̀ yẹ kó yàtọ̀ sí fífipá bá obìnrin lò pọ̀ o. àwọn tó bá ṣe irú èyí nílò ìjìyà ńlá. nígbàtí Akpabio ní kí gbogbo ilé dá sí ọ̀rọ̀ náà, sẹ́nẹ́tọ̀ Adamu Aliero mú ìmọ̀ràn wá pé ó kéré jù 20 ọdún ni ẹnikẹ́ni tí ó bá jẹ̀bi ẹ̀sùn ìfipábọ́mọdé lò pọ̀ máa lò lẹ́wọ̀n tí irú ẹni bẹ́ẹ̀ kò sì gbọ́dọ̀ ní àǹfààní sí owó ìtanràn sísan. sẹ́nẹ́tọ̀ Sunday Adeleke ní òun dábàá kí wọ́n máa fún àwọn tó bá dán irú ẹ̀ wò ní ẹ̀wọ̀n gbére tó sì ṣe àpẹẹrẹ àwọn orílẹ̀-èdè tí wọ́n ń lorú ẹ̀ bíi orílẹ̀-èdè India àti orílẹ̀-èdè Pakistan. lẹ́yìn ọ̀pọ̀ ìjíròrò ilé-ìgbìmọ̀ asòfin àgbà gba àbá náà wọlé tí wọ́n sì jẹ́ kó di mímọ̀ pé èyíkéyìí obìnrin tàbí ọkùnrin tí wọ́n bá ká pẹ̀lú ẹ̀sùn fífipá bá ọmọdé lò pọ̀ ní ìjìyà rẹ̀ yóò máa jẹ́ ẹ̀wọ̀n gbére láti òní lọ o tí kò sì sí ní sí àǹfààní sísan owó ìtanràn. àwọn asòfin ní àwọn gbé ìgbésẹ̀ yìí láti dáàbò bo ẹ̀tọ́ àwọn ọmọdé lórílẹ̀‐èdè Nàìjíríà àti láti fi òpin sí ìwà fífi ipá bá àwọn ọmọdé lò pọ̀ tó wọ́pọ̀ ní àwùjọ. ààrẹ ilé-ìgbìmọ̀ asòfin ṣàpèjúwe ìgbésẹ̀ yìí gẹ́gẹ́ bí ọ̀nà láti dá ìdájọ́ òdodo padà sí orílẹ̀‐èdè Nàìjíríà. ìròyìn fún ti àkókò yìí kò ní jù báyìí lọ. ẹ má gbàgbé láti darapọ̀ mọ́ Ìkànnì Jígí Alára, ẹ máa pẹ̀ka, ẹ máa fi èròǹgbà yín sábàlá àríwísí o. Imam Abdulwaheed ló ti ń jábọ̀ ìròyìn. Ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ́ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìkànnì Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Ìkànnì Jígí Alára 24 bàbá gbogbo.